ibi tí bá ti mọ̀ pẹ̀lú wa. Èmi ò mọ̀. Èmi ò mọ̀. Èmi máa mọ̀. Èmi ò mọ̀. Ọ̀gángan. Ibi tí bá ti mọ̀ pẹ̀lú wa. Alágbára ni Jésù náà. Alágbára ni Jésù náà. Ó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí. Alágbára ni Jésù náà. Alágbára lọ́lọ́run mi o. Alágbára ni Jésù náà. Ó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí. Alágbára lọ́lọ́run mi. Alágbára lọ́lọ́run mi o. Alágbára ni Jésù mi o. Tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí. Alágbára lọ́lọ́run mi. Alágbára lọ́lọ́run mi o. Alágbára ni Jésù mi o. Tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí. Alágbára lọ́lọ́run mi. Yí mi padà Olúwa. Yí mi padà sí rere. Yí mi padà Olúwa. Yí mi padà sí rere. Mo ti ṣe yí ayé àbá padà. Yí mi padà Olúwa. Mo ti ṣe yí ayé ẹsẹ̀ rí padà. Yí mi padà sí rere. Dáwọn padà Olúwa. Dáwọn padà fún mi o. Dáwọn padà Olúwa. Dáwọn padà fún mi o. Mo ti ṣe dá ikọ̀ lọ sí ọ̀nà ìpadà. Sáyé mi dọ̀tun Olúwa. Mo ti ṣe yí ayé ìjọ̀gbọ̀n padà. Yí mi padà sí rere. Yí ayé mi padà Olúwa. Ayé mi padà. Yí ayé mi padà Olúwa. Ayé mi padà. Mo ti yí ayé jábẹ́ tí ó yí ayé jọ̀gbọ̀n. Yí ayé mi padà. Bàbá mo ti yí ayé jábẹ́ tí ó yí ayé jọ̀gbọ̀n. Yí ayé mi padà. Transform my life, oh Lord. Transform my life, Jehovah. As you transform your life, transform Jabez's life. Transform my life, oh Lord. As you transform your life, transform Jabez's life. Transform my life, oh Lord. Bàbá ó ṣe Ọlọ́run ẹlẹ́dàá mi. Gbogbo ìdárayá ni wọ́n máa ṣàfẹ́rí rẹ̀. Gbogbo ìgbà tí wọ́n bá ti wọ iṣẹ́ ìyanu rẹ̀. Gbogbo ìgbà ọlọ́pàá ni a máa pọ̀ sí i. Bàbá ó ṣe Ọlọ́run ẹlẹ́dàá mi. Bàbá gbogbo ìdárayá ni wọ́n máa ṣàfẹ́rí rẹ̀. Ó ṣe gbogbo ìgbà tí wọ́n bá ti wọ iṣẹ́ ìyanu rẹ̀. Gbogbo ìgbà ọlọ́pàá ni a máa pọ̀ sí i. Ṣé ló sọ ìmọ̀ tàgbà sán tó tún gbé mi jẹ́ rí ètò ọ̀rọ̀ mi tán pẹ́ mo máa ń dúpẹ́ bá. Gbogbo ìgbà tí wọ́n bá ti wọ iṣẹ́ ìyanu. Gbogbo ìgbà ọlọ́pàá mi á máa bọ̀ sí i. Bàbá ó ṣe Ọlọ́run ẹlẹ́dàá mi. Gbogbo ìgbà láyé ni wọ́n máa ṣàfẹ́rí rẹ̀. Ó ṣe bàbá gbogbo ìgbà tí wọ́n bá ti wọ iṣẹ́ ìyanu. Ọlọ́run gbogbo ìgbà ọlọ́pàá mi á máa bọ̀ sí i.
iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ òwe iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ nítorí wípé Ọlọ́run kọ́ ìjì ayé kò lè wọ̀ ìjì Ọlọ́run bá gbé ayé kò lè wọ̀ iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ òwe. ó pọ̀ jẹ́ iṣẹ́ Olúwa ẹ̀ mà lè bọ̀jẹ́ ó ṣe parapara a tún ti wọlé sórí ètò lónìí o. iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ àbó bàjẹ́ ni ó bàjẹ́ tì. ilé tọ́lọ́run kọ́ ìgbé ayé ò lè wó. igi tọ́lọ́run bá gbìn kò sẹ́ni tó lè fa gbogbo ẹ̀ tú nobody man kò sẹ́ni kankan mọ́. adúpẹ́ lọ́wọ́ àbágọ́ọ̀dù Elédùmarè tó tún wá pàdé lónìí o. ẹ kú ojúmọ́ níbi tẹ́ ẹ wà. ẹ káàsán níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi. ẹ kú ìyálẹ̀ta o ẹ̀yin ló yẹ pé ọ̀run ta lọ́dọ̀ yín. ẹ̀yin ẹ kú òtútù ẹ̀yin tẹ́ wà lápá àbìkan bíi Maryland bíi New York ẹ kú òtútù. ẹ káàsán bẹ̀ ń ẹ̀yin ti Nàìjíríà ẹ kú rọ̀lẹ́. ẹ̀yin ará UK ẹ kú rọ̀lẹ́ ẹ̀yin ti Ghana ẹ kú rọ̀lẹ́. gbogbo yín mo kí o ẹ kú àbọ̀ sórí ètò wa ètò yín ni Ṣọ́wọ́nyá òní ọjọ́ ajé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹwàá ọjọ́ ajé ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹwàá ọdún 2018 a tún ti dé lórí ètò Abalẹ̀ Gbàgì Dẹ́yọ̀ Agbọ́lá rédíò TV náà láti kàn sí yín o gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa nílẹ̀ Chinese ẹ̀yin Chinese ọ̀rẹ́ wa ẹ̀yin China mo jẹ́ mẹ́túnú kàtúrọ̀ yẹ àwọn èèyàn ọ̀pẹ̀tùmọ̀ tọkọtọ̀ wọ́n máa ń yan mẹ́túnú kan ní wọlé ayé ọ̀hún mo kí yín mo ní ó tọ́jọ́ mẹ́ta tá a ti rí yín àpàdé lánàá ẹ má bínú ẹ̀ ń jẹ́ panísì mi ẹ̀kọ́ prime pan pàtó kàkàtàkùtà ètò àbúrú ju wà á tálùbọ̀ tí kàtàkùtà mẹ́kẹ́tọ́ tàkìrì gbogbo yín mo kí gbogbo ayé kìrì tẹ́ wò mí ìyọ́ra ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀lẹ́bẹ̀ wo ẹ̀yin ará Ìlọrin bó ní fa ẹ̀yin bò tẹ́ wà bẹ́ẹ̀ kéjú ọdún ma wọ́n gbá gbéra létí ọlọ́dún mọ̀ tí ọba dùn mọ́ ń kọ́ ọdún ma mo kí yín ẹ kú àbọ̀ orí ètò wa Ṣọ́wọ́nyá la tún wọlé sí lónìí ẹ má bínú pààlè wá sórí ètò lánàá ṣe mọ̀ pàwọn náà la máa ń sọ fún yín pé ẹ má sinmi díẹ̀ tára bá ti le kókó bí ẹja ìgbà ọ̀la lè ṣe ẹ má sinmi díẹ̀ ó ga ó ṣe ara ń gẹ́jọ̀ lónìí ẹ wo lórí ètò tiwa tòní mo ráwọn èèyàn lóríṣiríṣi wọn ti wọlé lọ́tún lóṣù mo ní kí n kọ́ gbé orin ayébẹ́lẹ́ yẹn sí ni ká kọ́ jó ká ìgbẹ́mẹ̀tì ara wa ká gbádùn ẹ̀ mo ráwọn èèyàn bọ́yẹ wọlé o mo rí gbogbo yín mo kí yín ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kú rọ̀lẹ́ ẹ káalẹ́ ẹ kú òru ẹ kú ìyálẹ̀ta Dayọ̀ Agbọ́lá rédíò TV rèé bàbá ló ta yín rèé lórí ètò Ṣọ́wọ́nyá mo ní Baltimore ibẹ̀ làwọn á gbìkalẹ̀ sí o Baltimore nípínlẹ̀ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà ibẹ̀ láti palẹ̀ sí tẹ́ bá wojú aago ní báyìí lọ́wọ́lọ́wọ́ yìí aago kan tiwa ó kọjá ìṣẹ́jú mẹ́rìndínlọ́gbọ̀n ìtẹ̀ wá Nàìjíríà aago mẹ́fà tí ó kọjá ìṣẹ́jú mẹ́rìndínlọ́gbọ̀n ni mo ló máa lé lónìí ó máa ṣàpòrópòrò ó máa látàbọ̀gì ó máa wọ mínísíkẹ̀t ó máa díìpù ó dẹ̀ máa ta sánsán yes Ọlárẹ̀wájú Ọlágbèmí mo rí bẹ́ẹ̀ ṣe wọlé o Ọlárẹ̀wájú Ọlágbèmí mo kí yín ẹ kú àbọ̀ ara àwọn èèyàn wa tó gbórí wọlé nù mo kí yín o Yẹ́misí Olúfádé mo kẹ́yìn náà ẹ kú àbọ̀ Noyemi Serason Noyemi Corazon Mata how are you I can see you Olúṣesí Olúwatósìn Àdùkẹ́ àwọn tèmi ní Canada mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò bóò ni Yẹ́misí Olúfádé mo ní mo kí yín o Michael Ọláìtàn Fáṣínà bàbá tí a ẹrù jẹjẹ mo kí yín o mo rí bí ẹ ṣe ń wọlé mo rí yín bóò ni ẹ kú àbọ̀ ẹni sọ̀kalẹ̀ látọjú ọ̀run bàbá wa ẹrù jẹjẹ mo kí yín o ẹ kú àbọ̀ ó ṣá parapara lórí ètò lónìí Fẹ́mi Adégoróyè mo rí yín mo rẹ́yìn náà ẹ kú àbọ̀ sórí ètò wa Ifi Ẹ̀sádébè mo kí yín welcome to the show Bankole Paul Olúfẹ́mi mo kí yín o Bankole Paul ẹ kú àbọ̀ sórí ètò gbogbo yín mo kí Ẹniọlá Akíláyọ̀ báwo ni ṣe wà ọkọ̀ bíi pé gbogbo yín mo kí
ẹ kú àbọ̀ ṣáàfíà lẹ́wà lórí ètò lónìí ó máa látọ̀gbọ̀gì ẹyin Morris Oris Egbe mo lẹ́yìn náà o gbogbo báwo orúkọ yẹn ṣe ń sá lọ mo ka mọ́lẹ̀ Abdulrasheed Shaibu mo ní bẹ́ẹ̀ yé wọlé o Abdulrasheed Shaibu orí péjì bẹ́ẹ̀ táná wọlé sílẹ̀ kan náà bọ́yìí wọn bàbá ló ń táná wo sanusa yàgò ọ̀làdáwó dayàgò bí dámẹ́rẹ́ dáyàmọ̀ mo ní yín ẹ kú àbọ̀ yéé Amos Olúwọlé Ọmọ́túndé JP Justice of Peace Jerusalem Pilgrimage mo kí yín o bàbá wa ẹ̀rù jẹ̀gẹ̀ ẹ kú àbọ̀ sórí ètò I can see you again I can see you Wùmí Àbẹ mo kẹ́yìn náà o Wùmí Àbẹ mo kí yín ẹ kú àbọ̀ sórí ètò wa Philip Ọ̀sáré ṣáàfíà lẹ́wà Ṣèyí Agboola bò ní mo rí yín ẹ kú àbọ̀ ṣọwọ́nyá lẹ́tọ̀ ètò ní ṣọwọ́nyá ẹyin Veronica Johnson àwọn ti Diamond láti Ìbàdàn ẹ mọ̀ kú àbọ̀ mòrítà ìwọlé bó ní Ruth Ọládé Adéjùmọ̀ mo lẹ́yìn náà o ẹ kú àbọ̀ ṣẹ́wà ẹ kú àtijọ́ la máa ń kíra wa lọ́wọ́ tọ́jọ́ méjì tọ́jọ́ mẹ́ta gbogbo yìí mo kí ẹ kú àbọ̀ yé yá wó. ẹ kú àtijọ́ ṣe dáadáa ni ṣàlàáfíà lẹ́wà gbogbo lé ń kọ́ mo rí pé gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wọlé mo kí yín gbogbo àwọn tó dúkọ wọn ti sálẹ̀ ẹ má bínú sí mi ẹ wò ó a lọ sóde kan jọ sátidé ó rẹra débi pé bí ìgbà téèyàn fọwọ́ mẹ́rẹ̀ẹ̀rin téèyàn fẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin téèyàn fi ọwọ́ àtẹsẹ̀ fà wọlé ni nígbà tá a máa jí láàárọ̀ àná fún ètò ó rẹ ara gúdugùdu ni a sì wá wò pé ṣe báwa náà lásọ fún yín pé kẹ́ ẹ mọ̀ sinmi báwa náà sinmi nu Virginia Adégbóyèga ẹ kú àbọ̀ bóò ni bàbá wa òyìnbó olórin Evangelist Kingsley Ogunde mo rí yín o àwọn bàbá náà ní kọrin láti 35 years ago tó ní wọ́n dẹ̀ sí rẹ́ẹ̀nì mo rí yín o Kingsley Ogunde ẹ kú àbọ̀ Amẹ́ríkà náà fi ṣe bùdókò báyìí nígbà independence mo play àwọn bàbá yìí ẹ lè mọ̀ fáwọn náà kọrin o àwọn yẹn bẹ́ẹ̀ pé 40 years gọ́ọ̀mẹ̀ ju Nàìjíríà lọ ẹ kú àtijọ́ ṣe dáadáa lẹ́wà ẹ káàbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá rèé o láti Dayo Agboola Radio TV Babalonta Digital Studio láti beam live to the world ẹ wo ẹ̀yin tẹ́ bá lè download radio application wa ẹ lọ download ẹ o Dayo Agboola Radio ni ó wà lórí Google Play Store 24 hours ẹ máa gbọ́ wa bẹ́ẹ̀ tó ṣe ń lọ yẹn máa gbọ́ tá a bá kúrò lórí ètò gan ẹ máa gbọ́ àwọn ètò tá a fi síbẹ̀ àtàwọn orin tó wà ń bẹ̀ tó ń já parapara póró pírípírí wo kí Wàsíù Àyìndé rèé òun ló bá mi kí pé ẹ kú àbọ̀ sórí ètò kó tó nípa àkànlù agbami ètò ẹ̀yin náà mọ̀ n ó dọ̀dọ̀ àwọn onígbàwó ètò wa torí bí tá a ti rí kọ́bọ̀ kan àbọ̀ sanwó nánú ibẹ̀ láti rí kọ́bọ̀ kan àbọ̀ sanwó airtime ibẹ̀ láti rí kọ́bọ̀ kan àbọ̀ tá a fi ra nǹkan jẹ́ ẹ̀jẹ̀ dọ́dọ̀ àwọn onígbàwó ètò wa o ká tó wá mọ̀ kíra wa ẹ̀kú àbọ̀ ẹ̀kú àtijọ́ ètò tòní mo ló máa le gan ẹ̀kú àtijọ́ ṣe dáadáa ni ṣàlàáfíà lẹ́wà gbogbo lẹ́kọ́ Ayọ̀ọ́lá Akínbíyì mo rí yín o Ayọ̀ọ́lá Akínbíyì ẹ̀kú àbọ̀ Pretty Bookie Smart téèyàn bá sọ pé kó pretty tó pẹ̀lẹ́ pretty ẹ̀ dáhùn àwọn tó pretty wọn fáwọn Pretty Bookie Smart mo kí yín o ẹ̀kú àbọ̀ ẹ máa pretty lọ́nà ní oje wọ́n lé gbé òyàn Súnkì Adélànkẹ́ Odùduwà Àkámọ́ Olúwatósìn àbúrò mi tòótọ́ àbúrò mi kan báyìí Àkámọ́ ẹkùn bóò ni ẹ mọ̀ fúnjọ́ mẹ́ta ṣáàfíà ló wà
gbogbo aráàlú ń kọ́ àkàmẹ́kùn ẹ káàbọ̀ sórí ètò. Àtijọ́ ṣe dáadáa ni alẹ́ ẹ̀kú àtijọ́ ṣe dáadáa ni ṣáláàfíà lẹ́wà gbogbo lé kọ́ ẹ̀jẹ̀ ń dọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa bọ̀ let's go there àwọn dà. Dayọ̀ Agbọ́lá ni bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Dayọ̀ Agbọ́lá ni bàbá o ní bàbá o ní bàbá o rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Wọ́n ń bọ̀ lẹ́dùn ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sí irú ẹ̀ nílẹ̀ yìí o. Dayọ̀ Agbọ́lá àdùnkà rédíò TV kò sẹ́jọ́ ẹ̀ nílẹ̀ yìí o. Dayọ̀ Agbọ́lá rédíò TV Baltimore Maryland ayẹsẹ labẹlá rédíò TV Dayọ̀ Agbọ́lá gbogbo ayé ló ń bọ̀. Dayọ̀ Agbọ́lá rédíò TV. You can join us on Facebook at this page Babalonta Dayọ̀ Agbọ́lá Radio TV, Samis Dayọ̀ Agbọ́lá, Dayọ̀ Agbọ́lá Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agbọ́lá and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agbọ́lá Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agbọ́lá on agboola.dayo68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Every Monday till Friday látọjọ́ ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Sọ́yà ètò tó lóyin ládùn lórí ọjà kájẹ́ bùgbàjẹ́ olówó ọjà tàbó kóhùn ẹ̀wẹ̀ Dayọ̀ Agbọ́lá sórí nọ́mbà rẹ̀ +144-376-085-78. Sọ́yà ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agbọ́lá rédíò TV. Sọ́yà ètò tó lóyin ládùn olówó ọjà kájẹ́ bùgbàjẹ́. Ẹ wò ó ṣé wọ́n yá lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́
Ṣọ́wọ́nyá lẹ́tò ètò tó lóyin ládùn Ṣọ́wọ́nyá lẹ́tò ètò tó ń dàtẹ́gùn láàmú lọ́wọ́lọ́wọ́ ẹ wá polówó ọjà yín o kẹjẹ kájí òfúgbà jẹ kò lẹ́yìn tẹ́ ẹ̀ bá ti download radio application wa ẹ lọ sórí Google Play Store o ẹ̀yẹn tẹ́ẹ̀pù Dayọ̀ Agboola rédíò síbẹ̀ ó máa gbé jáde download ẹ̀ bíi 4 àbí 6 megabyte ní ìtàbí sọ̀rọ̀ yìí ó ti download tán ẹni máa gbọ́ wa 24 hours bákan náà ẹ lọ sórí Facebook ẹ máa rán pages mẹ́rin àwọn pages mẹ́rin ẹ máa bá wa ń bẹ̀ ìkànnì Samis Dayọ̀ Agboola òun lẹ̀ ń wò wá lórí ẹ̀ yẹn another one ni baba ló ń ta òun lẹ̀ ń wò wá yẹn another one Dayọ̀ Agbo Media Diamond òun lélẹ́yìí tẹ̀ ń wò yìí ìkẹrin tó dàbí rẹ̀ ìkẹrin tó dàbí rẹ̀ ó Dayọ̀ Agboola Radio TV òun náà lẹ̀ ń wò yẹn ẹ pàdé wa lórí àwọn pages yìí ẹ add wa as friend a máa confirm ẹ bákan náà ẹ lọ lórí YouTube ẹ tẹ́pù Dayọ̀ Agboola síbẹ̀ ó máa gbé àwọn ètò wa jáde gbogbo àwọn tá a ti ṣe ó máa gbé jáde àwọn iṣẹ́ tá a lọ ṣe ó máa gbé jáde àwọn òde tá a lọ ó máa gbé jáde ẹ like ẹ view ẹ dẹ̀ subscribe fún orílẹ̀ èdè ṣe wá nù Exhibit Carry mo rí yín o Exhibit Carry Mr. Rasheed ẹ kú àbọ̀ àwọn awo tèmi ń Destiny nìyẹn bóò ni ọdún ayọ̀ Akínọlá Babalọ́lá mo kí yín o àyàsàké bóò ni ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá rèé Ṣọ́wọ́nyá lètò tó ń datẹ́gùn láàmú à ń jáde lọ lónìí Elédùmarè ká mọ́ pàdé àgbákò ohun tá jẹ là ń wá ẹ má jẹ́ àpàdé ohun tí ó jẹ wá yẹ ẹ́. Ẹni Ọlọ́run là ló lè káyé já. Nítorí rẹ̀ mo ṣe rọ̀ mọ́ agbọ́kànlé mi má jẹ́ kó dòfo. Bàbá mo gbọ́kànlé ọ. Ẹni Ọlọ́run lóòótọ́ ẹ̀ tọ́lọ́ ń bá là òun ló lè dáyé jẹ́ o àgbẹ́kànlé gbogbo wa kò gbúdọ̀ dòfo bàbá Godmother àgbọ́kànlé mi ò gbúdọ̀ dòfo mo gbẹ́kànlé ọ ẹ wò ó lónìí ọjọ́ Ajé. This is the last Monday in the month of July. In the month of October. Last Monday tó wà ní oṣù October yìí. Gbogbo tá a ti rí gbà láti bẹ̀rẹ̀ oṣù lónìí 29 October yìí a máa rí gbà lórúkọ Jésù. Ẹ ṣàmì ẹ̀. Ẹ wo ọ̀rọ̀ látòrí ìtẹ́ lónìí. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ lónìí. Yóò dàbí wàásù ni bòdìlé mi ṣe pásítọ̀ n ò ṣe politician káàtó àtòlú làwọn ṣe ń tiwa ó máa la tẹbọgi. Bàbá tí a Fẹ́mi Oyèlẹ́yẹ òyìnbó olórin mo rí yín o. Fẹ́mi Oyèlẹ́yẹ kú àbọ̀. Ṣé wà ẹ kù sínú àná o? Ká lọ́wọ́ lọ́wọ́ ó dọ̀wọ́ rẹ̀ o.
wàá máa pè ní Adékúnlé Augustine òyìnbó olórin kan ní Maryland ẹ mà kú àbọ̀ sórí ètò wọ́n ní ẹ kú iṣẹ́ o ẹ kú ètò mo rí yín bẹ́ẹ̀ ṣe ń wọlé bò ní ẹ kú sinmi àná ẹ kú ṣé o sátidé ẹ kú sinmi gbogbo ẹ̀ ṣẹ́wà fámìlì ńkọ́ ẹ jẹ́ mọ́jọ́ tẹ̀ ń bọ̀ lórí ètò ẹ̀yin ara àwọn olórin tó wà ní Maryland nù o Oyèkọ́lá Adékúnlé Augustine yẹn Augustine ni tẹ́yìn lẹ́ẹ̀ bá mọ̀ Adékúnlé Augustine à ń gbé wọ́n bọ̀ lórí ètò láìpẹ́ máa kàn sí wọn lẹ́yìn ètò bóò ni ṣẹ́wà orí ètò Ṣọ́wọ́lẹ́ náà la wà o Dẹ̀rẹ̀gbọ́lá rédíò TV ẹ má yí kúrò ńbẹ̀ ẹ má kúrò ńbẹ̀ mo lẹ́yìn tẹ́ ẹ̀ bá ti download rédíò application wọn ẹ lọ download ẹ̀ lọ́fẹ̀ẹ́ ni ẹ lọ download ẹ̀ kẹ́ máa gbọ́ àwọn ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ lónìí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan táwọn èèyàn máa ń jù sí wa látòrí WhatsApp ni tó pé tẹ́ ẹ bá ronú sí ẹ̀yin náà wò pé this is an ọ̀rọ̀ rèé ẹ̀yin òun là mú bọ̀ lónìí ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ àmọ́. ọ̀rọ̀ àkọ́kọ́ tẹ́kọ̀ kọ fún wa tí n bá ti kà á lédè èbó wọ́n túmọ̀ rẹ̀ sí Yorùbá Ruth Ọlẹ́dẹ̀ Adéjùmọ̀ wọ́n ní bàbá ṣọwọ́ ń yá o ẹ̀wọ̀ ọwọ́ ń yá Oyèkọ́lá Adékúnlé Augustine wọ́n ní o máa já sọpẹ́ ó di dandan ó pọn dandan ìṣe dandan ìtàsùn já sọpẹ́ láìs ó gbọ́dọ̀ já sọpẹ́ ni yes ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ abalẹ̀ láwa yìí mo ní tí n bá ti kà lédè èbó wọ́n tún sọ Yorùbá wọ́n ní nígbà tí kìnìún bá ń sáré èdè èlùbọ́ ló yẹ kí n kọ́ sọ wọ́n ní when the lion runs and looks back it is not that he is afraid rather he is trying to see the distance that he has covered. When the lion runs and looks back, it is not that he is afraid. Rather, he is trying to see the distance that he has covered. Wait, jẹ́nu wọ́n ní tẹ́ ẹ bá rí kìnìún tó kéré mọ́lẹ̀ tó ń sáré tó wá bojú ẹ̀yìn wọ́n ní kì í ṣe pẹ́rù ń bá o ẹ̀rù bá kìnìún o wọ́n lẹ́rù ò bá wọ́n ló ń gbìyànjú láti wo iye ibùsọ̀ tó ń ti kà sẹ́yìn ní o ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ ẹ bá sáré tẹ́ ẹ bojú ẹ̀yìn bí àwọn àgbà ni wọ́n ní tọmọdé bá ṣubú abojú iwájú tágbà bá bojú awojú ẹ̀yìn awo àwọn nǹkan tó ti filẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ náà ni bí kìnìún bá sáré tó bojú ẹ̀yìn kò bẹ̀rù ibi tó ń sá lọ o wo àwọn nǹkan tó ti kọ́ba ni. Adéwálé Ọlọ́lá ọ̀rẹ́ mi ọkùnrin ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò ó máa já sọpẹ́ yé ẹbí ní sọ béèrè o olókàlù sí wa ń dì olókàlù sí wa ń dì ìgbà òwúrọ̀ la wà bàbá jẹ́ ká lè sọ wá bàbá lókè dínóbù ọ̀gá mi dínóbù Yorùbá sọ̀rọ̀ wọ́n pòwe ẹ̀yin àgbà náà lẹ́sọ̀rọ̀ tẹ́ ẹ̀ pòwe wọ́n ní adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ́yẹ̀ ọjọ́ tó bá sọnù náà ń wa wọ́n ní adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ́yẹ̀ ọjọ́ tó bá sọnù náà ń wa Adéwálé Ọlọ́lá ó ní I didn't see your notification on time cause our times change last Saturday ayé mọ̀ níkà o aago mélòó táàmù yín change sí báyìí wákàtí mélòó la wà síra wọn báyìí Adéwálé Ọlọ́lá ara nǹkan tó tún fi ju Yorùbá lọ́nu o Yorùbá ní wọ́n ń change ọwọ́ aago wọ́n ń yíwọ́ aago padà sẹ́yìn wọ́n ń yí sẹ́yìn o wọ́n fà síwájú gan dánwò kọ́ba ó jẹ́ kálẹ̀ ọ̀sẹ̀ wá ní Adéwálé Ọlọ́lá táwọn lẹ́wà báyìí táwọn lẹ́wà kálẹ̀ bàbá yìí ti bá change jíngù wa tó sọ pé the same time ní UK ẹ̀jẹ̀ àmọ̀tẹ́mù yín Princess Adenike Badamos Alexis Princess Adenike Badamos Alexis mo rí yín o ẹ kú àbọ̀ òbí ozo òbíkè mo lẹ́yìn náà ẹ kú àbọ̀ ṣàlàáfíà lẹ́wà ọ̀gá ẹ̀dí nóbùnóbù
adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ́yẹ̀ ọjọ́ bá sọnù náà ń wa ẹ̀kú àbọ̀ kówé mọ̀ jẹ́ tẹ̀yìn àgbà. mo lọ́rọ̀ àkọ́kọ́ látòrí ìtẹ́ lónìí ni pé tí kìnìún bá sáré kìnìún inú ọba ẹranko tó bá ti sáré á bojú wẹ̀yìn ojú tí kìnìún bò wẹ̀yìn kí ẹ pé ẹ̀rù ń bà o kìnìún wo ẹ̀yìn ó wo ìrìn tó ti kọ́bà ni o kìnìún wo ìrìn tó ti kọ́bà òun ni ó mú kìnìún tó fi ń wẹ̀yìn yes ọ̀rọ̀ lórí ìtẹ́ àkọ́kọ́ nù ń bá àwọn èdè. ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ kejì ẹ máa kọ́lẹ̀ báwọn oníkọ̀ọ̀kan ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ìkejì ó ní faith and prayer they are both invisible but they make impossible things possible. Faith and prayers they are both invisible things but they make impossible things possible. Tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ ọ̀hún wọ́n ní ìgbàgbọ́ àti àdúrà ẹ lè fojú rí tán bá léèyàn ń gbàdúrà ẹ gbọ́ pé ń gbàdúrà náà ẹ lè fojú rí wọ́n ní bẹ́ẹ̀ ṣe lè fojú rí wọ́n yẹn o wọ́n ń jẹ́ kó gùn ó ṣẹ́ wọ́n ń jẹ́ kí ìdè ó máa já wọ́n ń jẹ́ kí ohun tá ò rí wọ́n ń jẹ́ kó di rírí ẹ̀yìn olóòfẹ́ lé o bẹ̀rẹ̀ sí ní gbàdúrà o bẹ̀rẹ̀ sí ní gbàgbọ́ ẹ̀ láìpẹ́ láì jìnnà Ọlọ́run á pèsè owó fún ọ wàá fi ra lé ní àdúrà àbí kọ́lé náà iṣẹ́ tí gbàgbọ́ àti àdúrà ṣe nìyẹn èèyàn jẹ́ ọ̀rọ̀ látòrí ìtẹ́ kejì lónìí bẹ́ẹ̀ bá ṣe ń wọlé lónìí mo ní ẹ wọlé sórí ètò ẹ má bínú pẹ̀lú wa lánàá orí ètò náà láti máa sọ pé ó yẹ ká máa sinmi díẹ̀díẹ̀ tó o bá ṣiṣẹ́ tó rí pọ́rẹ́ ó yẹ kó máa sinmi tó o bá tiẹ̀ wò ìwọ tó o bá ti gbẹ́nu lé 40 eégún rẹ ò lè lé bí ti tẹ́lẹ̀ mọ́ tó o bá wò pé òpó tó ń ṣe bíi ti tẹ́lẹ̀ náà ló ti fẹ́ máa ṣe ọ̀pára rẹ lọ́nu níjọ́ sátidé a lè ṣe ìnáwó kan ó kọjá bẹ́ẹ̀ bá a ṣe ń kọrin là ń ṣe MC là ń lùlù là ń ṣe tibí là ń ṣe tọ̀hún là ń kẹ́rù là ń kó gbá nígbà tí máa délé ó tó bí aago 4 ojúmọ́ ó sì yẹ ká tún kí ṣètò láago 7 ètò tó bá máa ṣe láago 7 àti gbúdọ̀ máa set up studio látago 6 ó rẹ everybody ni àwa sùn bíi bébì a sùn bí ọmọ ọwọ́ Professor Káyọ̀dé Olúṣọlá àwọn bàbá ló ń tánu àwọn tèmi láti OAU ẹ mọ̀ kú àbọ̀ àwọn òyìnbó lónìí nìyẹn o àwọn musician tó kójú owó àwọn musicologist tó kójú owó àwọn bàbá lecturer ẹ kú àbọ̀ sórí ètò Dayọ̀ Agbọ́lá rédíò TV náà lẹ́wà o ètò Sówónyá ló ń lọ lọ́wọ́ abala ọ̀rọ̀ látòrí ìtẹ́ mímọ́ láwa yìí yẹ́s agogo tó ka wákàtí ọjọ́ ka wákàtí tèmi náà sí rere o ẹ̀yìn. báyẹn yíwọ́ agogo padà ní UK lọ́wọ́lọ́wọ́ báyìí Adéwálé Ọlọ́lá táìmù wo lẹ́wà báyìí ká nígbà tẹ́ wà ń tẹ́ pẹ̀lú Nàìjíríà ni ẹ máa wà ní 6:53 kí lákòókò wí lọ́dọ̀ yín báyìí tó bá di níbi ọ̀sẹ̀ kan sísìn àwọn náà máa yí agogo wa padà ń bí a máa yí agogo yẹn padà ń bí Yorùbá ní wọ́n yí wa agogo wọ́n yí wọ́n pa síwájú wọ́n pa sẹ́yìn kọ́lọ̀ wọn máa wà pẹ̀lú wa ní ẹ̀yìn. agogo ti bẹ̀rẹ̀ iṣẹ́. títí dáná dákùn bàbá kan lẹ́yìn ọmọkùnrin
wọ́n ti yí àsìkò ní UK láti Maryland ní sí UK wákàtí 4 ló wà láàrin wa báyìí wákàtí 4 bóyá jẹ́ wákàtí 5 sí Nàìjíríà tẹ́lẹ̀ nígbà tó bá máa dọ̀sẹ̀ tó ń bọ̀ á di wákàtí 6 sí Nàìjíríà látọ̀dọ̀ wa ń bí so UK báyìí wákàtí 4 ni sí ní táìmù Nàìjíríà àgbọ̀dọ̀ change àwọn jíngù wa yẹn láìpẹ́ láì jìnnà ẹ jẹ́ ká change táìmù tí Amẹ́ríkà náà ká tó bẹ̀rẹ̀ sí ní change ẹ̀. ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ìkẹta ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ìkẹta mo ní ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ la máa mú wá lónìí àwọn ọ̀rọ̀ kan táwọn èèyàn ti ń jù sí wa lórí WhatsApp tá a mọ̀ pé ó make sense òun la ní ká jù fẹ́yìn èèyàn náà kẹ́yìn náà bá wa fìfẹ́ jẹ́ kẹ́ bá wa jẹ́ àkọ́kọ́ tẹ bá rántí ẹ̀ wọ́n ní when the lion runs and he looks back he is not afraid of where he's going. He's just checking the percentage he has covered. When the lion runs and looks back, he's not afraid of where he's going. He's only mindful to check how many kilometers he has covered. Bẹ́ẹ̀ni, wọ́n tẹ̀ bá rí kìnìún tó ń sáré kọjá lọ tó wá bójú ẹ̀yìn iye pẹ́rù mi tó ń bẹ́ tó ń lọ ń bá o. Ó fẹ́ wo iye ibùsọ̀ tóun ti filẹ̀ ni ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ ti pé 40 tẹ́ ẹ pé 50 tẹ́ ẹ bá wẹ̀yìn náà ẹ wo pé gone are the days láyé ìgbà yẹn bó ṣe jẹ́ nìyẹn. ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́kejì tẹ́ ẹ bá rántí ẹ̀ kí la sọ náà kí la sọ a ní àdúrà àti ìgbàgbọ́ wọn ò ṣe é rí ẹ lè rí àdúrà àti ìgbàgbọ́ ẹ lè fojú rí wọn ṣùgbọ́n wọ́n ń kọ́ bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó máa ń yà mí lẹ́nu bí ọ̀gá àdòwúyẹ máa ń pè tá a bá ṣètò lọ́wọ́ à ń ṣètò lọ́wọ́ ẹ fi fídíò kọ́ọ̀lù pè ó ga o yẹn wá mo ní ọ̀rọ̀ kẹta látòrí ìtẹ́ ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ kẹta wọ́n ní let it go ẹ jẹ́ kó lọ let it go ẹ jẹ́ kó lọ wọ́n ní don't stress over people who don't even deserve to be an issue in your life wọ́n ní o mọ wàhálà lórí ẹni tí ò jẹ́ kó jẹ́ kankan nínú ayé ẹ. ọ̀gá àdòwú ọ̀gá nínú òbútẹ́ bá ń gbọ́ mi ẹjọ́ ẹ má pè sórí ètò báyìí má pè sórí ètò báyìí tá a bá parí ètò máa pè yín ẹ ṣé ọ̀gá dínlóbù ẹ ṣé ẹ má pè sórí ètò tá a bá parí ètò máa pè yín ẹ ṣé bàbá wa ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ kẹta ó ní let it go don't stress over people who don't even deserve to be an issue in your life ọ̀pọ̀ nù yín lẹ́yìn lè sùn mọ́jú ọ̀pọ̀ nù yín lẹ́yìn lè jẹun ọ̀pọ̀ nù yín máa ronú kí ni lágbájá máa ṣe ẹni tí ò yẹ kó jẹ́ nǹkan lé ayé ẹ wọ́n ní o mọ̀ stress lé lórí wọn ní kó jí ó lọ bóyá orí ṣoore fún tó yẹ pé ibi ló ta sí ọ jẹ́ kó lọ release ẹ kó lè ráyè sùn kó lè wà stress kó mọ́ wà stressed up bẹ́ẹ̀ sọ́nù ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ni o ìkẹrin ọ̀rọ̀ mímọ́ látòrí ìkẹ́ ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ nọ́mbà 4 ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ nọ́mbà 4 tẹ́ ẹ bá gbórin òbí yẹn ó ní àìbú ẹ̀pà ló mẹ́yẹ wá jẹ̀gbá lóko ìgbà tí wà ń bẹ̀ tẹ́lẹ̀ kí ló mẹ́yẹ tí ò lọ jẹ́
When everything you need to be successful in life is already given to you. Everything you need to be successful in life is already given to you. Wọ́n ní gbogbo ohun tó lè mú ẹ̀ṣọ́ lórí ilé ayé yìí wọ́n ti fún ọ already. Ẹ̀rọ àwọn nǹkan pé wọ́n lówó ẹ̀rí Trump olówó àti kékeré náà gbogbo ohun tó yẹ kó jẹ́ wà successful ó ti pa wálé ayé. Buhari jẹ president lẹ́ẹ̀mejì àti kékeré lohun tó jẹ́ kó lè jẹ president ó ti wà lára ẹ̀ láti kékeré ni. Ọbásanjọ́ jẹ president lẹ́ẹ̀mejì nǹkan tí ó jẹ́ ó jẹ president ó ti pa wá láti kékeré. Dangote lówó lu nǹkan tí ó jẹ́ olówó òun ó ti wà lára ẹ̀. Gbogbo tó nílò nílé ayé ẹ ó wà lọ́wọ́ ẹ bó wá ṣe lò ló wá kù sí. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́rẹ́ o pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a lù ní pàpá ni bó bá ṣe ń bàrà àdúgbò ló ń bàrà ilé ló ń tàbálejò ló ń tàbárò oko ló ń tàbẹ́mi gan pàápàá. Ohun tó ní láti jẹ́ èèyàn láti ṣe rere nílé ayé Ọlọ́run bá ti fún ọ kà síbẹ̀ kó gbà bẹ́ẹ̀ bóyá jẹ́nu. Chief Rotimi William Fadoju mo kí yín o. Chief Rotimi William Fadoju ẹ kú àbọ̀ sórí ètò. Ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ìkẹfà ṣé kẹfà ni àbí karùn-ún ẹ̀yọ́ ọ̀kà bẹ́ẹ̀ ń wọ̀ tí ẹ̀mẹ́yẹ nọ́mbà tó jẹ́ báyìí. Wọ́n ní life is too short ayé yìí kéré ló ń jẹ́ bẹ́ẹ̀. Life is too short ayé yìí kéré. Be with people who bring out the best in you. Wọ́n ní kó o súnmọ́ àwọn èèyàn tó yẹ pé nǹkan rere máa mú jáde nínú ẹ. Ilé ayé kéré jù bẹ́ẹ̀ lọ. Ìgbé ayé gan ó kéré. Wọ́n ní kó o súnmọ́ àwọn èèyàn tó yẹ pé nǹkan rere máa mú jáde nílé ayé ẹ. Nǹkan rere tọ́lọ̀ ti fi sínú ẹ ló máa mú jáde. Wọ́n ní not the stress in you. Wọ́n ní o mọ̀ súnmọ́ àwọn èèyàn tó yẹ pé ó máa fa stress jáde nínú ẹ ni. Wọ́n nígbà tí Ọlọ́run dá ayé ó dá ayé pẹ̀lú ibi inú ẹ̀. Rere inú ẹ̀ ló yẹ ká máa wá kiri, rere ló yẹ ká máa wá kiri. Ẹ̀tọ́ wa fẹ́ máa mú ibi inú ẹ̀ bá ọ run away from him. Sá kó sá jìnnàjìnnà kó o gba bíi rìlé. Ṣùgbọ́n àwọn èèyàn tó bá máa mú rere bá ẹ wọ́n ní kó o súnmọ́ wọn dáadáa torí pé ayé ìkéré kò sẹ́ni tó ní duplicate life bíi Mario. Tẹ̀bá lọ sí gbàmọ́ play game Mario dúdú. Báyìí wọ́n play ẹ̀gbọ́n àwọn tẹ̀bá rántí. Ó ní life bíi méje àdúgbò extra life. Ṣùgbọ́n life yóò rí bẹ́ẹ̀ one life náà ni. So ibi tó bá wà àwọn èèyàn tó yẹ pé ó ń dùn ẹnu ọ́nú tọ́mọ múnú ẹ̀dùn àwọn ni kò súnmọ́ iye tó máa jẹ́ kó wà stress up torí o ti wà stress up already. Ọ̀rọ̀ lórí ìtẹ́keje nìyẹn o. Ẹ̀jẹ̀ sáré dọ̀ Orlando wọ̀ káwọn náà bá wa dá sí. Orlando wọ̀ rèé bàbá Canary ọmọ owó mọ́yèlá ọmọ wọn nífọ́.
bàbá wọn Orlando Ọwọ̀ wọn lóbìnrin lè pa ni ọkùnrin kan lè pààyàn tí ẹ bá wọnú Facebook recently ọkùnrin kan dúró síbẹ̀ ó sì mú ìyàwó ẹ̀ ó sì lù pa ó gbénú travelling báàgì kí wà ló lè tó bẹ́ẹ̀ tó bá ti kó máa dọ̀rọ̀ kẹlu ayé pa kí ló tó wọ̀ sápò ńlé kó wọn bá tiẹ̀ lọ ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá adélé ayé la pàdé ara wa kí wà ló dé tó bá lè jẹ́ Amẹ́ríkà wọn nípa ọkùnrin wọn á fi sẹ́wọ̀n ni yóò tún máa jẹun lọ yóò máa jóúnjẹ ọ̀fẹ́ ọ̀wádùn omi ojú olú ọ̀pá vision tó yẹ kó complete ó lè complete ẹ̀ Orlando Ọwọ̀ ẹ bá gbóhùn sókè bẹ́ẹ̀ náà lobìnrin lè pani lóòótọ́ o ẹ wo Samson ìyàwó ẹ̀ ló kó bá yọ bọ́ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára ilẹ̀ Yorùbá gan ìyàwó náà ló kó bá wọn ọtún mú mi rántí ó ìgbà wà lágbára. bàbá wọn Orlando Ọwọ̀ wọ́n fẹ́ pàṣẹ fún wa ẹjẹ́ gbọ́ díẹ̀ bẹ́ẹ̀ ń bọ̀. alágbára mi sáfì bínú dẹ́láìlà ó bọ́ sọ́wọ́ rẹ̀. Samson náà láti ẹ̀kọ́ dákọ̀ Samson kò dákọ̀ lẹ́ẹ̀kan òun bàbá mọ̀ pé mo máa dárúkọ Samson ó ṣàpèrèpèrè. alágbára mi sáfì bínú ọ̀fẹ́rẹ́. Grace Adébáyọ̀ Ṣópẹ́lá ìyá alẹ́ kan mo rí yín o ọmọ wọn ní gbọ̀ngàn olúfìbó oníṣẹ́ wa àkàsíyù ẹ kú àbọ̀ sórí ètò wa Dayọ̀ Agbọ́lá rédíò TV náà lẹ́wà bàbá ló ń tà digital studio láti bíbélà fi dún wọ́n Baltimore lábẹ́sì sí nípínlẹ̀ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Ṣèmọ̀ ní ni wọ́n àwọn nìyá tó bí wa àwọn láyá wa àwọn náà mọ́ wa Adéyínká Àfíníjẹ́gẹ́dẹ́ ẹ kú àbọ̀ Adéyínká Àfíníjẹ́gẹ́dẹ́ mo kí yín o ẹ kú àbọ̀ sórí ètò wa ṣọwọ́ yàrá láti Dayọ̀ Agbọ́lá rédíò TV welcome to the show.
gbàdúrà èmi á dárayá ìdánwò kí náà wò tó lè dé bá mi olúwa ń bẹ fún mi gbọ́n sókè King Sunny Adé lóde. èmi á gbàdúrà èmi á dárayá ìdánwò kí ìdánwò tó lè dé bá mi olúwa ń bẹ fún mi yóò ṣẹ́gun fún mi kì í ṣàbẹ̀tẹ̀lé kí n máa gbàdúrà. King Sunny Adé rèé o ẹ̀yin tẹ́ ẹ̀ bá mọ̀ òun yẹn yọ̀ǹgì àbí ó wà pleasant létí Mama Aro Fáṣọlá mo rí yín o Mama Aro Fáṣọlá mo rí yín yé àwa dúpẹ́ oore tẹ́ ẹ ṣe fún wa ẹni tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni. bàbá wa ọ̀rọ̀ èmi dúpẹ́ oore tó yẹ bẹ́ẹ̀ mi o láti January wọ October mo dúpẹ́ bàbá ẹ tí ò bá dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni yes. wọ́n ní ẹ jẹ́ ká máa dúpẹ́ gbogbo ohun tọ́lọ́ bá ṣe fún wa. ẹni tí ó dúpẹ́ bí ọlọ́ṣà kò lè lẹ́rù lọ ni. òun lẹ gbọ́ yẹn o wọ́n ní ká máa dúpẹ́ gbogbo oore tí bàbá God bá ti ṣe fún wa ẹni tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ni tí ẹ bá wojú aago yín ó ní aago kan aago méjì ó kọjá aago méjì kọjá ìṣẹ́jú mẹ́tàlá aago méjì kọjá ìṣẹ́jú mẹ́tàlá ẹ̀yin tí ẹ wà ní UK ó dẹ̀ pé aago mẹ́fà tí yín báyìí kọjá ìṣẹ́jú mẹ́tàlá ni ẹ̀yin tí Nàìjíríà aago méje yín kọjá ìṣẹ́jú mẹ́tàlá Tóyè wọlé bàbá ìnìbá promotion mo rí yín o ẹ kú àbọ̀ bó o níṣẹ́ wa mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò wa Ṣọ́wọ́nyá lètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yé. mo rẹ́ni tó lè bá mi ṣe Ọlọ́run nìkan ní yé. tó lè bá mi bọ̀rọ̀ mi rò mo ti rẹ́ni tó lè bá mi sọ̀rọ̀ mi láyọ̀ ìjà ìbá mi ṣe. àwọn ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ tí a mú wá lónìí torí tẹ́ ẹ bá wojú aago yín mo lọ́jọ́ ti lọ díẹ̀ òòrùn rẹ̀ bí àtiwọ̀ ọjọ́ ń lọ díẹ̀ tí n bá rántí díẹ̀ lára àwọn ọ̀rọ̀ tá a mú wá látòrí ìtẹ́ lónìí ìkànnì tẹ́ bá rí kìnìún tó ń sáré kọjá lọ tó ń bojú ẹ̀yìn iye pé ẹ̀rù ń bá o kìnìún wo àwọn ẹ̀rìn tó ní fílẹ̀ sẹ́yìn ni Yorùbá ní tọmọdé bá ṣubú àbójú wo wájú
tẹ́pà bá ṣubú wá bojú ẹ̀yìn àgbà tó ń sáré tó ń wẹ̀yìn ó wo iye kìlómítà tóun ti filẹ̀ ni tóun ti kọ́bà wọ́n ní tó bá bára rẹ láàrin àwọn èèyàn tó múnú rẹ dùn tó mú ẹlẹ́rìn tó ń jẹ́ kí ògo rẹ ó yọ wọ́n ní kó dúró bẹ́ẹ̀ wọ́n ní tó bá bára rẹ láàrin èèyàn tó yẹ pé stress náà ń kó bẹ́ẹ̀ wọ́n ní kó họ tèfètèfè eré alẹ́lẹ́ kò sá bàbá tí a tó yẹ wọlé wọ́n ní welcome we come on program welcome on program ẹ pè mí lẹ́yìn ètò kẹjá sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ pè mí lẹ́yìn ètò kẹjá sọ̀rọ̀ ń pa ẹ̀ ẹ máa gbọ́ gìtá bóyá ń pọ̀ bí èèyàn gìtá ń pọ̀ bí èèyàn òkú ẹran gan sọ̀rọ̀ bí èèyàn. àwọn àwo yìí ó bẹ́lẹ̀ tí n bá rántí ẹ̀ ń gba àwọn Nàìjíríà dáa ẹ máa lo nǹkan sọ́gọ́ ẹ máa gbórin sí nísìnyí báyìí ojú kálukú lókè ló wà. Tẹ́nbá ni wọ́n ń já wáyà náà ń já yẹn. Wọ́n ní agogo ti yí padà ní UK ẹ̀yin tẹ́ wà ní UK wọ́n ní 4 hours difference lẹ́wà sí wa ní Maryland báyìí àwọn tó wà Nàìjíríà 5 hours difference báyọ̀ ọ̀sẹ̀ tó ń bọ̀ ó máa di 6 hours difference láwọn tó wà Nàìjíríà ẹ̀yin ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí ká sì máa lò ó lọ bẹ́ẹ̀ torí ẹ̀ ní òní jẹ́ pílẹ̀ àwọn jíngù wa mọ́ọ̀jì ẹ̀yìn. ṣé bẹ́ẹ̀ ni o. kó tó di pé mo kúrò lórí ètò ẹ jẹ́ sáré dọ́dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa ẹ̀yìn ẹgbọ́ ku èèyàn òkú ẹran tó pọ̀ bí èèyàn gbọ́. àsìkò láyé ẹ̀dá kan kò mọ́lá bàìkí sọ́ni adé mò ń bọ̀ náà ẹjẹ́ sáré dàmú nígbàwó ètò wa.
Skilaji Káyọ̀dé MC mi tó kójú owó ẹ̀kú àbọ̀ sórí ètò àkàsíyù Ìdòwú Skilaji Káyọ̀dé ẹ̀kú àbọ̀. Agbọ́lá ní bàbá ó ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé Agbọ́lá ní bàbá ó ní bàbá ó rédíò TV gbogbo ayé gbogbo ayé gbogbo ayé. Wọ́n ń bọ̀ lẹ́dùn ìyàwó bẹ́ẹ̀ ni mo sọ kò sírú ẹni lẹ̀ yìí ó Dayọ̀ Agbọ́lá bàbá tó ta rédíò TV kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí ó Dayọ̀ Agbọ́lá rédíò TV Baltimore, Maryland, ayẹ́sẹ̀ l'Amẹ́ríkà. Rédíò TV Dayọ̀ Agbọ́lá. Ó lálá. Gbogbo ayé ló ń gbọ́. Dayọ̀ Agbọ́lá rédíò TV. You can join us on Facebook at these pages Baba Lonta, Dayọ̀ Agbọ́lá Radio TV, Samis Dayọ̀ Agbọ́lá, Dayọ̀ Agbọ́lá Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agbọ́lá and you are ready to roll. Baba Lonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agbọ́lá Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Baba Lonta Studio is the best. For sound and quality production, Baba Lonta Studio is the best. Baba Lonta Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Baba Lonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agbọ́lá on Agbọ́lá Adedayo 68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Baba Lonta Production, the ultimate in audio visual. Yes o Baba Lonta Production, the ultimate in audio visual. Orí ètò Ṣọ́wọ́yá náà la wà o. Ṣọ́wọ́yá lètò ètò tó ń ta lẹ́nu lọ́wọ́lọ́wọ́. Ṣọ́wọ́yá lètò ètò tó ń datẹ́gùn náà mú. Iṣẹ́ ń gbọ́ ìyàrá látàwọn yọ ni. Àyè wá sí ìlú àsìmí rédíò sí ti àyè kálọ̀kadé ní mi àdìsá mọ́ lòdòdó ọkọ̀ tó bí tọ́mọ̀ sí àwàkọ́ ní wáyé ìdí mi o ọkọ̀ tí fúnfún bébí o ọkọ̀ Babalọ́lá kó tọ́jú mi l'Amẹ́ríkà kan ni àwòtún ní ọmọ jẹ ní bí ọjọ́ ọkọ̀ táwa yóò dá mi ayé nà mọ́ sẹ́rù tí mi ṣe ìkòkò ọ̀gá ọmọ ẹ̀lú mẹ́ta àwọn ìdè bọ́lá ọ̀dọ́ ṣeun láì lójú ọmọ dọ̀fẹ́ ọkọ̀ ìdí ọmọ méjì mi ò bọ̀dé oníṣẹ́ olówó dé onírí ẹ̀fà mi kí ìbọ̀dé wálé táwọn bá dọ̀jọ́ ọkọ̀ yìí ń ká bèbí. Ẹ̀jọ̀ máa kí lọ́tọ̀ àwọn ìdè wá sí ìlú mi ṣeun kọ́lá lẹ̀ máa yọ ọmọ tí ṣọ́wọ́ ìbímọ ọkọ̀ lọ́hún tó ìmì rẹ̀ mú gbogbo orí mi àwọn àlàyé sókè mi o. Ẹlòmí ọmọdé kan bí àkókò ọ̀rọ̀ mi ò ṣeun. Táyé àwọn òbí kí n sẹ́ni o máa bá mi tọ́jú rere láti ọmọ mi sínú yìí o ìṣàgá ọmọ olóòrùn mi ò ṣeun. Ẹ bá mi tọ́jú Kẹ́mi bèbí Kẹ́mi Adéyínká àwòsàn kí Williams mi Kẹ́mi mọ́jà túndétúndé. Ẹ wò ó tí bá máa jó wẹ́sẹ̀ yìí lọ àdúgbò lórí ètò ẹ̀jẹ̀ máa gbìyànjú àti láti ọ̀pù díẹ̀díẹ̀. Ẹ bá mi tọ́jú Kọ́ládé ọmọ ìlànà kẹ́
òun ní ìfẹ́ mi o ìfẹ́ yìí olùdó wà ní mọ̀dà fẹ́mi aláṣẹ Junibi connection mi àwùjọrí àwùjọ bẹ́ẹ̀ wò mí o màmá èfè mi ṣe. Rẹ̀mí Murphy Àkànbí Rẹ̀mí Murphy Àkànbí mo rí yín o ẹ pàbọ̀. àtúndì ọmọ mọ̀rọ̀ kìíní àbúrò lèdí kan táyọ̀ mi o. Ṣọwọ́ yálé tó ń lọ lọ́wọ́lọ́wọ́. àní tó mi o. jíjẹ́ dùjẹ́ mi gbọ́ ọba mi máa gbọ́ bí mo ṣe ń bí. gbélé gbàgbé ní New York City mi àṣàkáyà ló káwọ́sá àbúrúdà mi o. Mama rántí ìgbà yí ọlá akọ̀kẹ́ ọmọ fún kàmí oṣù àmùsùbí anífowó ṣe ọmọ níyàwó yínká àdìsá. Èyàn tèmi ọmọ bọ́lá ọ̀rẹ́ o àbúrò ti sí kí ìlú mi fàṣẹ́kọ̀ ní oṣù ẹ̀gbọ́n kọ́ olúwa fàmìkọ́ ọmọ fàṣọlá gbogbo wọn ní New York City. A ní ìṣẹ́jú méjì sí lórí ètò yìí. Bàbá tó di ọmọ àgọ́rò ọkọ̀ Ṣùgbọ́n mo fẹ́ kí Wàsíù ló pé wa débì kan náà. Kó tó nípa lọ jíjó kábíyèsí. Ìyá tèmi ní Àyìndé wá sí ìwé. Ẹ bá mi lọ́jú bàbá Washington lò. Saheed ọkọ̀ ọjà mi ti pàdé thirty naira. Àwọn òṣìṣẹ́ tó nílé màmá rántí ẹ̀. Ìyá tèmi ọmọ Bọ́lá àwọn òbí o. Gbéra ọkọ̀ Bọ́lá èyí ló wà ní o. Àwọn tàyé ìwé o. Ìtìbí bàbá yóò tààlà sóòrè ẹsẹ̀ mi. Ẹ bá mi tọ́jú ìtọ́lá. Lukman ọkọ̀ wákìlá àtòmí ànáwó sí láàmú abẹ́jẹ́ ìkọ́dù orí ìlú mi ò ṣeun. Ṣàyà ọmọ aláyọ̀ ló èèyàn tí wà lé balógun àmọ̀dá sáwọn máa lọ sí. Nígbà tí ò bá kì ní wọ́n gbé kó mbẹ́. Sípò àwọn àlò bá kì ní wọ́n gbé kó mbẹ́. Òró dárúkọ àwọn èèyàn náà kò ní ìdákọ̀ mi. Ọkọ̀ mi ìbejì ọmọ tí ra bí ìlú mi máa ń ṣọ́jú fẹ́mi. Ẹ̀tọ́ kí nǹkan ọmọ máa ń tó ṣe. Ọkọ̀ bí Sọ́lá bèbí. Tọ́jú kejì mọ̀ máa ń tó ṣe. Yẹ́n tèmi ọmọ Bọ́lá àwọn ìdè. Michael Mọ́ọ̀dù àwọn sàké Kàmáàrù mi. Kàmáàrù máa sí ìsìn o. Àwọn wálé. Àwọn akẹ́mẹ́ bẹ́ẹ̀ bí mi ò ṣe mú. Dọ́kítà lọ́rọ̀ bá gbọ́ sí òun. Ọ̀pọ̀ àgàtà bèbí. Kọ̀mpútà dẹ̀ ẹ̀kọ́ mi jẹ́ sí ọmọdé pàwọ́ wálé. Ọlọ́mọdé ó kẹ́ òun ọláṣẹ fún wẹ́ríkè gbogbo yẹn ṣe fún àwọn túnútúnú. Ọmọdé fún rọ́bì. Ẹ ṣé. Wàsíù Àyìndé ẹsẹ̀. Ẹ̀jẹ̀ àrèlé. Àgbẹ̀kọ̀ òrókòrókò kó má gbàgbé ilé. Ẹ̀jẹ̀ àlọ́ jíjó kábíyèsí náà ń dà. Are you ready? Are you ready? If you don't say you're sure, get on the floor, do what you like, hold somebody tight. If anybody wonder, you tell them, say, give me a man, shake a seat, give me low, give me low, give me low, give me a man, shake a seat, because Olúwa bless you, give me like that, give me no kábíyèsí, Oníkábíyèsí lọ́bẹ̀ ìgbà tó ṣaráyé làánú òun lolú ọba tó ń jẹ́ ìlú mi ìlú mi o. Òun ló dá wa sí tó pa á mọ́ tó fún wa lójú tó fún wa létí tó fún wa nímú tó fún wa lẹ́nu. Ọba tó fún wa lẹ́sẹ̀ tó fún wa lọ́wọ́ tó fún gbogbo ara tó gbogbo ẹ̀ tí kì í wa. Ọba tó jẹ́ wà láàyè káwà láàyè ara wa. Oníkábíyèsí náà o. Ẹyin o lè ní jó fún o lè ní dúpẹ́ lọ́wọ́ rẹ̀ tí gbogbo ògùn àtọ́lá fún ẹ wò. Ẹ̀yin náà ibi kò dípò tẹ bá wà ẹ̀já máa yin bàbá gọ́ọ̀dù. Tẹ́nibọ́dí bá ní o máa ń do agbẹ́fẹ́ ni ẹ pé kí ló dé kí ló ṣẹlẹ̀ súnmọ́ òun jẹ́ nílò kábíyèsí òde
mo ṣe aláìmoore ẹ̀yin. Get your soul and your worry. Don't wanna see you brown. Now wait till they hold you down. Give me a man, give me a man. Show me a man. Give me a man, give me a man, give me a man. Give me a man, give me a man. Show me a man. All the blue bless you. Give me a man, give me a man. Ẹ wo ojú tẹ́ fi ń wò mí yẹn ò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ mi ò mà nídìí ibi tẹ́ fi ń rówó tẹ́ fi ń sanwó dátà tẹ́ fi ń sanwó pílánì tẹ́ fi ń sanwó fóònù ìjọ̀nà bẹ̀ ò ní dí o àbùkún ní tó kún àbùkún ní tọ̀jà ojoojúmọ́ èrè oko ló máa tẹ̀lé yín o gbogbo ẹ̀ tẹ̀ ń gbọ́ wa àtẹ̀yìn tẹ̀ ń wò wá ń gbọ́ kàtí ọ̀wọ̀ yìí ẹ̀yin àṣetán ẹ̀túndí àpàdé lọ́la láago kan lórí ètò wa ètò yìí nìṣọ́wọ́ ń yá kó tó wá di pé a lọ ẹ̀jẹ̀ ń pe Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ MON member order of Naija wọ́n bá gbàdúrà fún yín let's go there. Ó máa ró, ó máa ró, ó máa ró. Ó máa ró, ó máa ró, ó máa ró. Ọ̀gbọ̀gbọ̀ ayọ̀, ó máa ró. Agogo ayọ̀ mi, ó máa ró. Oro kange kange. Oro kango kango, oro kange kange. Níbi gbogbo tí mo bá wà, ó máa ró. Orílẹ̀-èdè Amẹ́ríkà, ó máa ró. Títí dé gbogbo Yúróòpù pátá, ó máa ró. Àti káàkiri àgbáyé, ó máa ró.